ọmọ Yorùbá ẹ gbà wá ẹ gbà wá ṣé iná ikọ̀ ta fi ń ràn yín ẹ̀rí abẹ́ẹ̀rí ẹ gbà wá àwọn Fúlàní wọn ò bá wa ṣeré security alert we are using this medium to call on the Inspector General of Police bàbá wa Ẹgbẹ́tókun we are also calling on our father Olúyìdé ẹjọ́ máa ẹ̀kọ́ pa wá ṣé iná ikọ̀ ta Hausa yẹn ṣé ẹ̀kọ́ tó kú wọlé ṣe ti rí fídíò yẹn bẹ́ẹ̀ yẹn ọmọ Yorùbá ogun ti dé ṣègbẹ́dádúrà àwọn ọ̀kadà tá fi hàn yín millions of ọ̀kadà information tó dẹ̀ reach wa nísìnyí ni wípé wọ́n lọ já ọ̀kadà yẹn síbẹ̀ òun ló fẹ́ máa distribute fáwọn Fúlàní ajínigbé agbénipa nígbà tó gún bá bẹ̀rẹ̀ títí allegedly all what we are saying we are reporting what we saw on social media ọmọ Yorùbá ogun ti dé o kí ni Yorùbá ń wò tó fi kó ọ̀kadà tó wọlé yìí sínú igbó wa tí a ò dẹ̀ mọ̀ no ẹ sọ fún mi ṣé àwọn àgbààgbà Yorùbá máa náwọn ò rí pé wọ́n rí kíní yìí ó yẹ mi gẹ́lẹ́ nù ogun ti dé o ṣé àsọ wípé ogun ti dé ṣé a ò sọ fún yín nǹkan tá a dẹ̀ gbọ́ wọ́n ní helicopter ni wọ́n lọ fi já gbogbo ọ̀kadà yẹn they are more than 5 million nínú igbó wa nílẹ̀ Yorùbá inú thick forest ta ló fún helicopter yẹn ní landing permit bẹ́ẹ̀ yẹn ṣe bíbí ìkànnì helicopter yẹn ti ń fò bọ̀ bàbá Tinubu ẹ gbà wá o ohun tó lóye Sunday Igboho sọ ti ṣẹlẹ̀ o ohun tí olóyè àti bàbá wa emeritus merited intelligent distinguished professor Adébánjí Akíntóyè àti bàbá wa Dr. Chief Commander Generalissimo ọmọlúwàbí Dr. olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣe tí rí ohun tá à ń sọ báyìí ẹ tètè bá wa pín fídíò yìí fún gbogbo àwọn LCDA chairman àwọn commissioner of police director of DSS we want them to investigate this video. bẹ́ẹ̀ni. nǹkan tó yìí ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá a dẹ̀ ń sùn àfọ̀fọ́fọ́ ní tífọ́ Yorùbá ló ń lò ṣé Fúlàní náà tún ti ń lo àsùnfọ́fọ́ ní fọ́ní ẹgbà mí. wọ́n ní ọ̀nà ọ̀kadà tí wọ́n kó jọ yẹn wọ́n náà ọ̀kadà tó máa fi jagun ni. sọ ẹ kó rí bẹ́ẹ̀. allegedly nǹkan tá a gbọ́ nìyẹn a dẹ̀ wò pé a ò gbọ́dọ̀ gbọ́rù nǹkan báyìí ká wá dákẹ́ táwọn Fúlàní olórí burúkú yìí tó bá máa bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn àwa tá jẹ́ Yorùbá nation wọn ò ní mọ̀ wá yàtọ̀ sẹ́ni tí ó jẹ́ wọn Nàìjíríà bẹ́ẹ̀ni ò ní wọ́n yàtọ̀ wọn ò dẹ̀ ní mọ̀ Christian yàtọ̀ sí Mùsùlùmí everybody ló fẹ́ pa ṣé ti wá rí báyìí ṣé ti wá rí clear evidence pé lóòótọ́ àwọn Fúlàní yìí wọ́n mìn láti gbalẹ̀ wa. ó mìn gan ni o. ẹ wá dúró ọ̀kadà tí wọ́n kó wọlé. ẹ bó ti pọ̀ tó. kábíyèsí Elédùmarè. lágbára o. kódà wọ́n ní kò ń ṣe helicopter nìkan ni wọ́n fi kó wọlé. wọ́n ní àwọn mọ́tò màálù ńláńlá tá à ń rí yẹn. wọ́n ní àwọn lady machine yẹn wọ́n ti scatter ẹ̀. abẹ́rẹ́. wọ́n ò tó. wọ́n pieces ẹ̀. wọ́n wá kó sínú mọ́tò tírélà màálù wọ́n wá fi ń lòdù ẹ̀ wọlé sílẹ̀ Yorùbá wọ́n ní wọ́n láwọn engineer on ground àwọn mechanic on ground tó assemble ọ̀kadà bẹ́ẹ̀. tẹ bá fojú wo ọ̀kadà yẹn ó máa fẹ́ lé 5 million. jù bẹ́ẹ̀ gan lọ. ṣẹ́yìn tá à ń sọ báyìí tàbádẹ́ sọ fẹ́yìn local government chairman ẹ̀yin councillor àdúgbò ẹ̀yin landlord association pé ẹ jẹ́ kí àwọn local security yín àwọn ọlọ́dẹ ẹ jẹ́ kí wọ́n ní nǹkan tí wọ́n lè fi defend yín ẹ bá kọ́ gbé wọn síta kẹsọpẹ́ gbọ́lọ́dẹ síta ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa yìí táwọn Fúlàní bá rí wọn wọ́n máa ń sáré kábàkábà ní irú àwọn àtàjọ ọmọdé ìgàn Fúlàní ò gbọdọ̀ rí wa kó lókun bí dá máa gbà ká má sọ pé àwọn bàbá wa òun lèmi ṣe sọ fún yín wípé bàbá wa olóyè Sunday Igboho Òòṣà
kò ń ṣe torí ara tiwọn nìkan ni wọ́n ṣe ń jà wọn ò jà nítorí ara wọn Fúlàní 5 million lè dá Olóyè Ìgbòho dúró. òbí Fúlàní náà dá. Fúlàní wọn ò lè rí Ìgbòho kọ́ ló kubi táwọn fẹ́ gbà tí wọ́n tó bẹ́ẹ̀ ni. òbí ọ̀dà. wọn ò lọ́mọ tí Fúlàní fẹ́ jí gbé wọn ò lọ́mọ láfíríkà kábàjì sọ pé Nàìjíríà wọ́n ní fámìlì ní Canada wọ́n ní fámìlì ní Germany abẹ́rẹ́. gbogbo ọmọ wọn citizen ni wọ́n Germany and Canada citizen ní gbogbo àwọn ọmọ wọn ṣùgbọ́n nítorí àwa tíyà ń jẹ nílẹ̀ Yorùbá nítorí ìyà tó ṣe é kọ̀ tó ń jẹ wá àwọn ìyà kan wà tí ò ṣe é kọ̀ eléyìí ó ṣe é kọ̀. bàbá mi Olóyè Sunday Igboho rí pé ó ṣe é kọ̀ ni wọ́n ṣe dúró èṣù pé wọ́n àwọn kan máa níyé fìgbòho wéṣù bàbá wa lè ṣù. bàbá wa lè ṣù. Sátánì nìkan burúkú èṣù kì í ṣe Satan. láéláé. Satan òun ni Sátánì. Yorùbá ò ní Sátánì èṣù lání ìkọ́nà àwọn òjíṣẹ́ Ọlọ́run ni ní ilẹ̀ Yorùbá. ẹ wá dúró ọ̀kadà yẹn ẹ sọ fún mi táwọn eléyìí bá ya wọ ìlú lẹ́ẹ̀kan náà tí wọ́n ní jẹ̀lú yẹn ni. adé sọ fẹ́yìn àgbààgbà wa ẹ̀ fẹ́ gbọ́ ṣèbélé ìlarí ṣe mọye millions tó máa wà káàkiri reserve forest ó lè jẹ́ pé títí local government kan la rí yẹn tàbí kó jẹ́ pé títí state kan. adé sọ fẹ́yìn bàbá yìí ẹ ṣe normal à ń sọ fún yín ẹ fẹ́ ṣe tiwa á ti ẹ̀ dúpẹ́ pé majority àwọn bàbá wa ojú wọn ti là wọ́n ti ń ṣe tiwa. ojú wọn ti là. wọ́n bá pa àwọn bàbá yẹn ń ṣe tiwa náà ló ń jẹ́ káwọn formation táwọn rí gbé jáde ká máa gbé jáde torí àwọn bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ gbà ló máa pè wá máa bí nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ nǹkan báyìí láwọn Fúlàní ti ṣe ó yẹ ṣe báyìí ẹ ṣe báyìí. àwọn bàbá yìí ti realize pé àwọn pípù yìí orí àwọn sì lọ fẹ́ fi àbọ̀ sí. ẹ wá ìmájì wọ́n wá gbéṣẹ́ ìyá wa sílẹ̀ Yorùbá what are they sort. insult lánàá. Sultan of Sokoto wan speak on behalf of our ọmọ aládé. kí ló kàn bẹ́ẹ̀. ìran Fúlàní lásán. Sultan of Sokoto is once a brigadier general in the Nigerian Armed Force. abẹ́rẹ́. òun ló fi sọ fún yín pé àwọn military men ló ń control Nàìjíríà gbogbo wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ emir lè níyì they are generals in army tí wọ́n jẹ emir alẹ́ Haúsá bí kò jẹ general kò jẹ captain kò jẹ colonel àwọn tó lẹ́nu díẹ̀díẹ̀ nínú army ni wọ́n fi ṣe emir àtọ́jọ́ ọmọ Fúlàní gbogbo ilẹ̀ Haúsá. They all knew what it takes to secure your land. gbogbo ọlọ́mọ ohun tó lè gbà láti lè dáàbò bo ilẹ̀ wọn. àwọn Fúlàní ń dáàbò bo ilẹ̀ wọn. àwa ọmọ Yorùbá akáwọ́ gbé abẹ́ àtọ́lé ẹ máa bínú kí mo lo statement yẹn o torí pé that is exactly what is happening now. ẹ bá wa ké gbàǹjarè ẹ bẹ̀rẹ̀ sí ní táàgì àwọn international community UNPO ECOWAS AU OPL NDE NNS NHS wọ́n pọ̀ bẹ́ẹ̀ WHO World Health Organization everybody la pè we are using this medium to call on the international communities to look into this matter. yes bẹ́ẹ̀ni. a náà ṣe mọ́ ságídí ni. èèyàn ò ṣe mọ́ ṣe lè wá dógún kò dẹ́ ṣẹjọ́ yìí honestly kò ń ṣẹjọ́ àwọn pípù yìí àwọn baba ńlá àwọn baba wa presently baba wa yìí àwọn ló dá wàhálà ní mélòó nínú àwa tá a jọ ọmọ yín ni Fúlàní lè dààmú tọ́wá àlè mọ́ yín a lè sọ fún yín pé wọn bí aláya Fúlàní kódà ó fọwọ́ ta yín láyà tẹ́ bá ṣe tiwa. yes gbogbo ni mo fi sọ. ìjà yín là ń gbé bẹ́ẹ̀ ni.
àsìkò táwa yìí àsìkò tí gbogbo àwa ọmọ Yorùbá bóyá o fẹ́ bóyá o kọ̀ láti rọ̀gbà yìí olóyè Sunday Igboho ká ni. bẹ́ẹ̀ ni ó láwa yìí o. àti hún àti òun lọ́lọ́run wọn lásìkò. ó ní o òpè méjì o. kó olóyè kan kọrin kó lè bìrù bí mi ẹgbẹ́ iṣẹ́ fórí ẹgbẹ́ iṣẹ́ fórí o ẹgbẹ́ iṣẹ́ ibi tí mo mọ̀ nìkan náà nìyẹn bẹ̀ ẹgbẹ́ iṣẹ́ fúdí ọ̀bùn ti ọ̀ṣọ́ sì gbẹ́rọ àkúṣà ẹgbẹ́ iṣẹ́ fórí o. ẹgbẹ́ iṣẹ́ fórí ẹ̀yin tẹ́ bá bàbá mi kọ́ comment section máa kà máa practice ẹ̀ máa dé wà kọ́ fún yín ní next program ẹgbẹ́ iṣẹ́ fórí ẹgbẹ́ iṣẹ́ fórí o you know ọmọ Yorùbá ẹ jẹ́ ká fura à ń sọ fún yín ó sì ń da báyìí a fẹ́ jẹ́ kí àwọn Nigeria authority kí wọ́n fish out ibi tọ́kadà yẹn wà bẹ́ẹ̀ni o kọ́dẹ̀ kí wọ́n kó gbogbo ẹ̀ kọ́ má rí lò ọmọ Yorùbá à ń fẹ̀míra wa ta kite à ń ṣe kí ni à ń fẹ̀míra wa ta kite lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nísìn àwọn Fúlàní tí ń dọ́gbọ́n wá bọ́ yìí máa dá wàhálà lẹ̀ wọ́n wá mọ̀ọ́mọ̀ wọ́n á kó màálù lọ sórí oko fúnra ara wọn wọ́n á tún máa rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n á tún máa jù síta pé nǹkan tí bàbá ńlá bàbá wa bá fẹ́ ṣàwọn fẹ́ rí. nísìnyí báyẹn ìjà ìkẹyìn táwọn Fúlàní fẹ́ jà lélẹ̀ àwa ọmọ Yorùbá gbọ́dọ̀ wà lákọ bí. lákọlá bíbọn. àwa ò níbọn ṣùgbọ́n àwọn bàbá ńlá bàbá wa wọ́n fi àwọn nǹkan kan lẹ̀ tó jù bọ́n lọ. dáadáa. ilẹ̀ Yorùbá lógún ti máa ṣẹlẹ̀ tọ́pẹ́ àdé dìde tábẹ̀rẹ̀ sí ní jagun. ilẹ̀ á dìde. ilẹ̀ Yorùbá lógún ti máa ṣẹlẹ̀ tí koríko máa ti dìde. bẹ́ẹ̀ni koríko á dìde. tábẹ̀rẹ̀ sí ní jagun. ilẹ̀ Yorùbá lógún ti máa ṣẹlẹ̀ táwọn ìjì kan á dẹ̀ máa jà tá a máa palẹ̀ mọ́ àwọn ọ̀tá lọ. àwọn ọ̀tá lọ pa tá a máa gbé wọn lọ sí ìrìn àjò àlọ́mábọ̀. ọmọ Yorùbá ẹ jẹ́ ká jára wa o. ẹ jẹ́ ká jára wa. ó dáa ká kú bí akin ju ká kú bí ọmọ ẹrú lọ o. abẹ́rẹ́. tó bá kú bí akin ayé ò ní gbàgbé ẹ o. ṣùgbọ́n mi ì fẹ́ sọ̀rọ̀ kí má bàa mú mi kí má bàa rán mi lẹ́wọ̀n kí má bàa di kíní kan my brother my sister Ọlọ́run ló ṣọ́yàn àìmọye ẹni tó sùn tí bẹ́ẹ̀ ni o tó jí mọ́ o. ẹni tó máa sùn tí ò ní jí mọ́ kó mọ̀ kó kò tí ì mọ̀ lálẹ́ yìí. kò tí ì mọ̀ náà. agbára Ọlọ́run yóò nìkan wà. àṣẹ Èdùmàrè. torí pé iṣẹ́ tọ́lọ́run Elédùmarè gbé fáwa yìí ajé yìí la máa jẹ. láṣẹ Èdùmàrè. wọ́n tún kó wọ́n ní ajé yẹn ní òjíṣẹ́ tọ́lọ́run gbé fún mi ajé yẹn ó mà ṣe ó mà ṣe ó mà ṣe. iṣẹ́ tọ́lọ́run bá gbé fáwa ajé yìí àwọn jẹ ìwé sá ọlọ́mọ kan tó rí. a ní jẹ́ ìwọ láṣẹ Èdùmàrè àdógbò ẹ̀ tẹ̀ ojú tó wò wá. now fẹ́yìn tẹ́bà tí rí fídíò tí mo fi wọ̀n ẹ jẹ́ tuntun fídíò yẹn play kábíyèsí Elédùmarè nǹkan bẹ nǹkan ti ṣẹlẹ̀ sí ìwọ̀n Yorùbá bá a ṣe fẹ́ bọ́ nínú ogun yìí ní táwọn máa sábà yìí òun ṣe bá a ṣe fẹ́ jagun tó ogun yẹn ti ń ṣẹlẹ̀ báyìí àwọn Fúlàní kan wọ́n ti ń dáná sun oko àwọn àgbẹ̀ wọ́n fẹ́ kọ́ dìde ogun gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ti wá rà wọ́n á lè kó jáde ìgbàgbé ló ṣe wọ́n ti gbàgbé pé ilẹ̀ Yorùbá láwọn wà. ilẹ̀ bá ń wà o ilẹ̀ Yorùbá ń pè bí o. ṣé tí wọ́n bá gbàgbé pé ilẹ̀ Yorùbá láwọn wà àwa lọ́wọ́ máa fi bọ́n àlẹ́ mọ́. àmọ́ ọkọ̀ jíbọn jẹ́. Yorùbá ló máa ní kó dùn Yorùbá ló máa ní kó má dùn Yorùbá ló máa ní kó dùn kó má débi tó wà Yorùbá ló máa ní kó dùn kó kún ẹ̀ lára kó jábọ́ Yorùbá ló máa ní tó bá gbìyànjú àti yìn wàá já nífẹ̀ẹ́. wàá já fún lẹ́sẹ̀kẹsẹ̀. ilẹ̀ Yorùbá ni wàá ti yìnbọn fẹ́yàn tí wọ́n tó lè yìnbọn á dẹ̀ pòórá. tí ò ní rí ọmọ. kí ni ò sí ilẹ̀ Yorùbá ẹ sọ fún mi àwọn Fúlàní ìbẹ̀rù abíṣọ àwọn bàbá wa ló gbé wa lé àwọn olórí burúkú yìí lọ́wọ́. àwọn ní. Yorùbá ò lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí Fúlàní sọ pé òun fẹ́ sọ. wọn ò bí dáa. káńjọ máa kó apá níwájú máa kó yán. káńjẹ́ jagunjagun níwájú jagunjagun. káńjẹ́ olú ọdẹ níwájú jagunjagun. kábíyèsí Olódùmarè.
ọmọ Yorùbá tá a bá gọra wa tá a bá tètè make good use of Chief Sunday Igboho bó tiẹ̀ jẹ́ pé àwa kan wà ká ti dúró pé ojú òní ti bàbá yìí Ọlọ́run máa lò wá fún wọn délẹ̀ àdèjọ́ máa wọnú òmìnira ilẹ̀ Yorùbá yìí ẹni tó bá ní kò ní ṣojú wa òun ni ò ní ṣojú ẹ̀ ẹni tó bá ní òmìnira ilẹ̀ Yorùbá kò ní ṣojú èmi àti yín òun ló máa kú pọ̀ wọ̀wọ̀ ẹ̀gbọ́n tó ń sọ wọn lólùmùkú lórúkọ tá à ń pè fá a sì kí ń béèrè aṣojú lọ́wọ́ jù ilé a kì í béèrè aṣọ àkísà lórí àkìtàn gbégún bá ṣe búpa ṣe bí tó bá ṣe ọ̀nà gbàlẹ́ láti ń forí bẹ́ẹ̀ ni ọ̀nà gbàlẹ́ láti forí jìn o gbogbo táwọn ọmọ Yorùbá bá ṣe àṣe ni àṣegbé ni ẹ̀jẹ̀ sáré ẹ̀ka sáré fídíò yẹn wọ̀nyí kí n tó wá bọ́ sí pèlè kejì nǹkan mẹ́ta la mú wálé ní gbogbo èdè ló ní video evidence ó yá. Karasa a duniya menene gwamnatin kasar nan take nema da talakawanta yanzu fa waɗannan mashina gaba ɗaya fa an kwato su saboda wani abu da bai cancanta ba kawai aka kwato su aka tara su shi talaka da ko ba an zo an ajiye su ciyawa rana ya rika duka su lalace haka wani sunan gwamnati shin me kasar nan take àti gbọ́ ṣẹ́yìn náà ti láwọn fídíò yẹn à ń sọ fún àwọn ọmọ Yorùbá à ń sà à ń kì ẹlẹ́mìíràn tó kù ẹ wá àdúgbò kadà tó dé ní 5 million yìí tó bá dé tó bá kógun tó bá dé tógun tó bá dé tógun tí wọ́n dé tìbọn ro kòlá ṣáwọn ilé yóò tó láti jẹ ìlú wọn. abẹ́rẹ́. ó dẹ̀ ṣe ń da báyìí bóyá ti stéètì kan gan lélẹ̀ àmọ́ kó jẹ́ pé bó ṣe wà ní gbogbo stéètì yẹn torí tí ó bá ṣe pé àwọn Fúlàní wọn nìkan tó gbẹ́kẹ̀lé èèyàn dákú ó fi màálù jẹ oko rẹ̀ nígbà tó tún wá fi jẹ́ ó tún wá padà wá lójúmọmọ nígbà tẹ́ tó lóko wà ń bẹ̀ ó tún wá bu pẹtrol sóko ó tún wá lọ fún pé kí ló fẹ́ ṣe kí ló dé. Fúlàní tí wàá gbàgbé pé kí ló fẹ́ ṣe yìí ní Sàlíù sọ fún olóyè Sunday Igboho tí olúwa mi Ìgbòho ṣáfi sọ wípé àwọn fún níjọ́ ọjọ́ márùn 5 days 1 week ìjọ Friday níjọ́ yẹn bọ́ sí nígbà tí wọ́n kọ́kọ́ lọ bá ibi tí wọ́n ti ń wọ̀n ẹ̀ lọ́wọ́ bíi 3 sí 4 náà àwọn ọmọ ẹ̀ wọ́n kó bọ̀ jáde wọ́n dà gbogbo Ìgbòho olúwa mi lè gbàgbọ́ yẹn lọ́wọ́ gbogbo wọn ìyá wọ́n lè kólẹ̀ Ọlọ́run ló ní kó níbẹ̀ Ọlọ́run máa ń dá àwọn kan lẹ̀ now ó bẹ̀rẹ̀ sí ní ṣẹnu ṣé bẹ́ẹ̀ yẹn ni fún tó wá ṣe mo wá kí ẹ lọ́ọ̀dì tẹ́lẹ̀ bí kò tọwọ́ ọmọ ẹ̀bọ ṣòro mo fún ẹ lọ́sẹ̀ kan mẹ́ kó fi ilẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ ọ̀sì nídìí ọlọ tẹfẹtẹfẹ ó wá lọ dé sí lọrùn ó wá lọ bẹ̀rẹ̀ ìjínigbé ẹ̀ lójú páálí abẹ́rẹ́ ṣífì Màmúlẹ̀ Yorùbá sọ̀nà wọ́n ní láti ìgbà tí ṣífì Màmúlẹ̀ Yorùbá fáwọn náà ní I think so allegedly wọ́n ní àtìgbà tó ti wọ Kwara State ní ìjínigbé ti high àbẹ̀tẹ́gbọ̀n lẹ́yìn tó dé sí Ìlọrin ni wọ́n mú sẹ́ríkì kan tó conspire pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n lọ dájọ́ kú fún. abẹ́rẹ́ ńìlọrin nìyẹn o. ní Kwara so ọmọ Yorùbá ẹja mọ tá à ń ṣe o kẹfàjà gbàbọ̀dẹ̀ fúnra wa mọ́ o ẹ jẹ́ ń fi fídíò yìí hàn kí n kọ́kọ́ fi ibi tí àwọn òwe yẹn ti ń fi màálù jẹun fi jẹun gbogbo ẹ má bínú kí n kọ́kọ́ kú ilé fún yín náà kí n kọ́kọ́ kú ilé fún wa sọyìn wọ́n fi màálù jẹun abẹ́rẹ́ ìwé kàlára bí. sọyìn pé àwọn ọmọ ojú ìwọ̀ láyé ni wọ́n. ìka ọ̀dájú wọn àwọn Fúlàní tí ẹ ti wà ní ọjà àwọn ọmọ ọ̀dọ́ sọ. ẹ wò wọ́n fi màálù jẹ ọkọ̀ olóko wọ́n tún fídíò ẹ̀ wọ́n ní ṣe fídíò ẹ̀. Fúlàní ẹ̀ ló ṣe fídíò rẹ̀.
tó ń dá dídé tí ẹ ti rí ẹ̀yẹ wa. Lágbára o. Ládùn wà tẹ́yìn tó lóko ṣe lórí oko ẹ̀ kó tó kọ gbèdé òun láfẹ́ sọ ni kó tó gbé àgbàdo yẹn tí òun láfẹ́ sọ ni ọwọ́ tó àsìkò tó yẹ kó bẹ̀rẹ̀ kí jèrè oko tó tù wàhálà tó tù wàhálà ṣe wọ́n á kú mọ́lú wọbẹ̀ wọ́n á fi mọ́lú jẹ oko yẹn tó yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ Yorùbá ṣe ti rí. ẹ̀yin tẹ́ bá fẹ́ fídíò yẹn inbox mi kí n jù sí yín wọ́n ṣe kọ́ńdù lókù Lágbára o. wọ́n ṣe bí normal thing nǹkan tí wọ́n ṣe wọ́n ṣe bí pé kan tó yẹ káwọn ṣe làwọn ṣe wọ́n sọ fún wa pa gbọ̀ wọ́n tún fi hàn wá báyìí. Abẹ́rẹ́ àràtàwọ̀ lè dá nílùú yìí ilẹ̀ Haúsá. àwa náà wá gbọ́ bí ẹ̀kọ́ méjì wọ́n jẹ́ ẹ̀kọ́ kejì olè sálọ. Lágbára o. n tá à ń sọ nìyẹn àdé mọ̀ bóyá àwọn bàbá wa bóyá wọ́n ronú bíi tẹlifíṣàn ni tó bá tó tẹlifíṣàn kò lè tàn Láíláí. tó bá pákó nìkan tó bá láòdù ẹ̀ kò ní láò tó bá lò ẹ̀ kò ní lò kó má tàn ọdún kan tó bá tàn kó lè tàn. Ó yọ náà nìyẹn. ọmọ ènìyàn gbọ́dọ̀ máa gbé ìgbésí ayé bẹ́ẹ̀. Ọ̀dà káwọn gbé bẹ́ẹ̀ o. ọmọ Yorùbá, this is a security alert. This is a security alert to all the chief security of the 8 states of Yoruba land. Because all the governors are the chief security of their states. Yes, gbogbo àwọn gómìnà náà gba security vote. Bẹ́ẹ̀ ni ọgbọ́n náà gbọ́nà. Ni wọ́n gba owó tọ́lé kọ́ fi dáàbò. Tó fi dáàbò bàrá ìlú. But unfortunately, reverse is the case. Reverse is the case. Tí ó bá rí bẹ́ẹ̀ nílùú ní Fúlàní. Bẹ́ẹ̀ lára wọn. Àwa ọ̀dọ́ tá à lù gangan a ò gbọ́dọ̀ yá lọ àwọn Fúlàní kọ́ máa sà. Wọn ò bí ẹ dáa. Ká máa sọ pé odindi Nigerian army tàbí Nigerian DSS ẹ̀yìn náà wo tó ṣẹlẹ̀. Wọ́n pa lógúnlógún wọ́n pa lọ́gbọ̀lọ́gbọ̀. Bákan ṣáà ni wọ́n ti kó àwọn ọ̀kadà yẹn wọlé. Àbí sábẹ́ sọ pé àwọn ọ̀kadà yẹn dọ̀fẹ́ ṣé wọ́n disappear sí ibi tó wà yẹn. Bákan wọn ìgbé wọlé náà. Tó fi kó nǹkan tó kó ìwọlé sínú gbó Yorùbá. Abẹ́rẹ́ nǹkan tó ní. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ tí àdẹ mọ̀. Ẹ rí i pé táwọn máa ṣèwádìí lọ ṣèwádìí bò ẹ rí i pé wọ́n máa padà dárúkọ ọba kan ló fún wọn ní ààyè tó gbowó lọ́wọ́ wọn. Abẹ́rẹ́ pé rọ́pò síbẹ̀ tí wọ́n bá ti fẹ́ wá kó gunjalè Yorùbá kí wọ́n wá kú. Ẹ kó rí bẹ́ẹ̀. Lọ́kàn tiẹ̀ kò wọ́n máa mú lẹ́ẹ̀kan kó máa jìtà. Ìjọ tó bá lè máa mú báyìí àwọn Fúlàní máa gé orí ẹ̀. Wọ́n gé apá ẹ̀ rẹ̀. Àsọ fún yín ẹ má gbà wọ́n sílé mọ́ ẹ má rìn tìlé fún wọn mọ́ kò sí tí wọ́n bá fún yín àwọn ló máa padà pa yín. Ẹni ẹ̀kọ́ ẹ̀dìbẹ́ẹ̀dì ló yín. Ìjẹkújẹ ẹ̀dìbẹ́ẹ̀dì àwọn èèyàn yín. ìjẹkọ́pọ̀lọpọ̀ wọn kó lè ṣèkọ́ tó yẹ kó ṣe. Ẹ mọ́ torí ìjẹkújẹ kẹ́kẹ́ ẹ̀kọ́ àwọn èèyàn yín tán ọ̀dà. Ẹja sáré dé ẹ̀ka ìpolówó ọjà. Bítàtì ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí ìyájàlù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Láàlá bítàtì ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni láàlá bítàtì yóò bá wọn dáadáa ìṣòro ara ẹ̀rọ ń kọ́ láàlá bítàtì òun ni ká ẹ gbẹlura láti wáyé gbòógì láàlá bítàtì rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44745271137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá darí ẹ̀
ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kànjẹ̀gbọ̀n lọ́wọ́ láàlá bítọ́tì bí ìmúra kò rí àtọ̀ ọbẹ̀. ẹ káàbọ̀ padà yìí ènìyàn láàlá bítọ́tì ó jẹ́ iléeṣẹ́ tó máa ń ṣe egbòogi bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré tí ẹ má jẹ́ kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín gbọ́ ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn rí kó kú tó wá fẹ́ kó naturally tí ò ní ní any side effect ẹ pè láàlá bítọ́tì ìwọ tó ní kidney problem tó ní heart failure any type of disease ẹ pè láàlá bítọ́tì they deliver all over the world èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo lè fọwọ́ wọn sọ̀rọ̀ ojú àgbo àkọ́nìgbé ọ̀dà ẹ má gbàgbé ẹ share fídíò yìí this is a serious security alert tí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ní láti gbọ́. bẹ́ẹ̀ ni ẹ bá pín kọ́ lọ fà ọ́. torí àwọn arábí wọn náà àgbàrá wọn ò sọ pé òun ò nílé wú. àwọn onílé ànígbà fún wọn. àwọn onílé ànígbà wọn. bẹ́ẹ̀ ni o. wọn lè jà wọn lè jẹ́ ẹ gbà mí.